èrò bá mi ká lọ sí gbòòrò òró ká lọ wariwo ayọ̀ tó wọlé dé olú ọmọ lẹ́ni tí ń sayé orí kádùn mo bọ́ dúpẹ́ mo bọ́ ọkọrin ọpẹ́ fólúwa Funmilayo Otolori aya Anthony Awoyemi ní sayé 60 ọdún lókè èpè ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ bọ́ ọba kọrin ọpẹ́ fólúwa ọba kò léèwọ̀ bá a bá rolú ọmọ ó yẹ lẹ́ni tí wọ́n ń polongo èèyàn kan pàtàkì tí ṣòro ẹ̀dá jẹ lógún Funmilayo dọ́mọlúàbí pàtàkì ìwà ìrẹ̀lẹ̀ tó lúwọ́ bá dogún fárábìnrin ọ̀hún pàtàkì ló jẹ́ afúnilóúnjẹ má wo bẹ̀ rárá Mrs. Otolori kì í dá nǹkan tó bá níjẹ ìwà ìrẹ̀lẹ̀ tó ní ló fi wà nípò àgbà special maid ní Mrs. Funmilayo Otolori aya Anthony Awoyemi jẹ́ ó dúdú ọmọ fọ́fọ́ fórí kílíwú bí ẹ má èbò Mrs. Funmilayo Otolori aya Anthony Awoyemi gbogbo ó gbàràwọ̀ mọ̀mọ́ Raymond mọ́ dágọ̀jọ́gọ̀jọ́ mọ̀mọ́ Sunday orin ọpẹ́ ni ó kọ fólúwa mọ̀mọ́ abe ńṣe ni ó fò fáyọ̀ mọ̀mọ́ ìjìrí aláàṣọ ọgbẹ́ lójọ́ bí ẹ̀dùn gbáláńjá orí igi gbẹ́rẹ́ lójú ọgbẹ́ ìdìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ìjìrẹ́ kì í tọ́ gàràfẹ́ lórí igi mọ́bọ̀ ọyọ̀ púpọ̀ ẹni re ọmọ Gabriel jẹ́ ó dáa nílé ó dáa lóko aláàánú aráàlú kámọrírì adúmáradán ọmọ tó gbajúmọ̀ púpọ̀ abàmì ẹ̀dá tí ń pàtẹ ìfẹ́ bí ẹni pàtẹ ìlẹ̀kẹ̀ obìnrin wà obìnrin wò ọmọ dára ó dẹjọ́ ọmọ dára ó dégbé lọ òṣùpá gbayì láàrin ìràwọ̀ aṣọ àlágbàyì láàrin onírúurú aṣọ Mrs. Otolori ó gbayì láàrin ọmọ adarí irun àjànàkú lọmọ Gabriel ó ti lé gbagba ní jùbí òkè ó dá ó yáyì kò lẹ́gbẹ́ rárá o a generous woman an hardworking woman èló ni mo fẹ́ sọ tí mi ò sọ nípa ìgbésí ayé àǹtí mi ni mo wú gbogbo ìgbà tí mo wà nílé ìwé mo lè gbàgbé àrà tó dá ìgbà tí mo wọ fáfitì lọ́jọ́ sí títí mo fi jáde òní fún mi lóúnjẹ àtọ̀bẹ̀ àtòúnjẹ ọwọ́ ẹ̀ ni mo ti gbà á títí mo fi parí fáfitì nígbẹ̀yìn ọ̀rọ̀ kò síbi tó bá ti dárúkọ ọba kẹ́wì tí kì í dìde fùyà kò síbi tí wọ́n ti dárúkọ ọba kẹ́wì tí kì í dìde fùyà asa máa ràn mí lọ́wọ́ sáá ẹ̀gbọ́n mi pàtàkì ó dá o yáyì púpọ̀ 60 ọdún lókè èpè ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ o èló ni káàkà lẹ́yìn adépèlé nínú àwọn èèyàn tó ń jọ bí yín sáyé tí ò sí láyé mọ́ tí wọ́n ti lọ sọ́run alákejì tí kú ti dá wọn kulẹ̀ bí àpò ẹ̀wà dúdú yẹmí adúmáradán ẹlẹ́yinjú ẹgẹ́ olójú èdè olójú oge onímú oge ẹlẹ́sẹ̀ oge alára oge ọlọ́run oge gbogbo ara oge ní mi ní jọ́jọ́ mi ní àbùkù òní kàn ọ́ Elédùmarè òní jẹ́ òkánjú kú àṣèyí sáàmù ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ ó ti jáwé pẹ́pẹ́ lónìí ó dìran kó tẹ́lẹ̀ yí pẹ́ o ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ò ní yarán ò ní ya wèrè pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà òjòjò wa ní sọ́kọ́ mọ̀nà jà kókó rárá ọ̀tá lé wàá gbọ́ wàá tọ́ láyé opó rẹ ò ní ráre kò sí bó ṣe pẹ́ tó láyé ò ní mọ bó jẹ ọmọ lọ́lá Olúwa ọba ò ní ṣẹ̀wọ̀n. ó yẹ gbéra ńlẹ̀ òdìdé ọmọ sọ́lọ̀ oyè ọmọ àfigbáyẹwò ọmọ òmùmúlẹ́lẹ́ ọmọ sáà ní ọ̀kẹ́ sí ọmọ olódòdó àfìlẹ̀kẹ̀táyò lágbà ọkọ̀ kẹjẹ bíi pa kẹjọ náà àti báyìí hàn ilé baba yín lọ́gẹ̀dẹ̀ gbòyìgbòyì èrìjú yan pọ́nmọ́rí hàn mọ́bọ́ dúpẹ́ o mọ́bọ́ yọ̀ púpọ̀ aya Arilewo ń bòkun abùrẹ̀dẹ̀ pírímọ̀ ń jẹ̀sà ìran jẹ̀sà orídìí ìsáná ilé lẹ́rú ọwá ti múná roko ilé ọkọ yìí ni wọ́n ti sọ lóbi ìṣèje ni wọ́n ti sọ lóbi ìṣẹ̀fà wọ́n sọ lóbi ìṣẹ̀rìndínlógún wọ́n bá fòfin àtúnṣe pa ilé ọkọ ilé olóbì kan wọ́wọ́ tiri wọ́ olóbì kan wọ́wọ́ tiri wọ̀ èyí tó bá fẹ́ tẹ ní awọ̀ sáàlà oko èyí tí ò fẹ́ tẹ ní awọ̀ sínú igbó ọmọ ẹranko amújẹ nínú oko mọ́bọ́ dúpẹ́ mọ́bọ́ yọ̀ púpọ̀ 60 ọdún lókè ìpèrò rẹ tó pẹ́ ìwọ́n tó sọdún yìí wá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwa Mrs. Otolori Funmilayo aya Anthony Awoyemi òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.